irú ìtọ́jú wo ní nísìn ìyẹn wá lè para Kaduna pé ẹ má ti ṣètò oúnjẹ kalẹ̀ o wọ́n ní ẹ má pè wọ́n Ọlọ́run ní ọ̀sẹ̀ ìdájọ́ bí ọba ṣe dá Ọlọ́run ó tò torí wọ́n wáyé pé bẹ́ẹ̀ lọ́ba yá wa dé yìí a fẹ́ lè máa sọ pé a jẹun kọ́lọ́n kọ́ bá wa dúpẹ́ fún a sọ́fà rárá pẹ̀lú ìrìn àjò náà a tún wá dé yìí náà ẹ wá gbà wá lálejò bí gbàtà lájẹ́ àgbà gan lẹ fẹ́ pàdé àwọn àfáà wa àgbà tí wọ́n jẹ́ chairman bàbá wa Fadilatu Sheikh Dr. أحمد بوسيري أدام الله حياته بالصحة والأمن والعافية dákun Ọlọ́run àbí Ọlọ́run àfàánú rẹ̀ bẹ́ẹ̀ ó dákun má padà lẹ́yìn yín o ẹ̀mí gígùn àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà Ọlọ́run bá wa fi jíǹkí yín ọlá àlùbáríkà Ànábì sallallahu alaihi wasallam lẹ́nu pa ajé onírìn àjò la fi ń ṣàdúrà fún yín o àfáà lẹ́ ṣe o àtọ́ àdúrà ṣe fún yín àmọ́ Ọlọ́run wọlé ntẹ́ fi bọ́lọ́run sòwò lára lájẹ́ àgbà tí ìjókòó yìí fi ń ṣe é ṣe báyìí gbogbo àdáwọlé yín Ọlọ́run jẹ́ ọmọ yọrí sí dùnú gbogbo òdùnnú yín kò ní dìbànújẹ́ àtẹ̀yìn àti gbogbo jàmá yín ní Kaduna níyà àti gbogbo northern zone tẹ́ wá so wá pọ̀ báyìí lójú àlájẹ́ àgbà àti lẹ́yìn àlájẹ́ àgbà lẹ́tí ń ṣe eléyìí Ọlọ́run mọ́ padà lẹ́yìn yín a sì Suratul Fatiha ká fi dúpẹ́ fọ́lọ́run Fatiha ẹlẹ́ẹ̀kejì gbogbo ń tá a mọ̀ tọrọ fúnra wa pátá mu àfi sábẹ́ Fatiha kejì náà Ọlọ́run wọlé àyè àlùbáríkà tá a wà yìí Ọlọ́run wọlé àyè àlùbáríkà tá a wà yìí wọlé àyè àlùbáríkà tá a wà yìí àyè tí Ọlọ́run ti jogún ẹ̀ fáwọn bàbá nígbà táwọn tí ì dáyé àyè tọ́lọ́run ti jogún ẹ̀ fáwọn bàbá ti pẹ́ nígbà táwọn tí ì dé nígbà táwọn ìdáyé Ọlọ́run ti jogún ẹ̀ fáwọn alájẹ́ àgbà kọ̀ wá Allahu Akbar ìnírú bẹ́ẹ̀ ó tó ogún àfáà míì tí ó tà tí ó bù ta kò sí ìròpéjọ tó nílẹ̀ Ansar Islam bẹ́ ń Kaduna yìí ìròpéjọ tó nílẹ̀ tó Ansar Islam bẹ́ kò sí tọ́ ẹ wá wo ọwá àwọn àsìkò kan wá ń bẹ àwọn bàbá náà ni tí ọkàn máa bàjẹ́ bí yàn bá dé yàn ilẹ̀ lọ́lọ́ jàrá yìí kọ́lọ́hún sì rán láàánú sí wa ilẹ̀ lọ́lọ́ jàrá yìí kọ́lọ́hún sì rán láàánú sí wa aláàánú lọ́lọ́run rán tó gbé mọ́sálásí ìkalẹ̀ tọ́lọ́hún ò fi dójú tà Ansar Islam ni mo fi ń bá ń pọ́lọ́hún wọlé àyè àlùbáríkà tá a wà yìí tí mọ́sálásí nìkan kọ́ bí àyín ti jẹ́ ẹnu àwọn bàbá ló ti nù Ọlọ́run dákun wọlé àyè àlùbáríkà yìí gbogbo àfifá tí àkọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àfẹ́lẹ́ kejì àfi béèrè àánú Ọlọ́run fún gbogbo wa Ọlọ́run mọ́sà já ṣe dédé àánú Ọlọ́run jù báyìí lọ bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أما بابا نكاسي قل والله سورة الإخلاص سورة الإخلاص متى bàbá wa fàgbà bàbá wa làájí àgbà àwọn tí bàbá tara wọn jáde àwọn ẹlẹ́hà àwọn bàbá àwọn tó tún jáde lára bàbá tí wọ́n ti lọ bá bàbá gbogbo àwọn ọmọ kéwù bàbá gbogbo àwọn àlùbáríkà bàbá tá ń gbà àlùbáríkà wọn nínú centenary
centenary. tá ń lọ lé wọn tún lọ gbọ́ ìtàn wọn. tá ń lọ lé wọn tún lọ tún ìtàn wọn gbọ́. gbogbo yín ojú wọn pátá. ojú wọn pátá. Ọlọ́run dákun bá wa kẹ́ wọn. Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. àwọn tó ṣe àwa náà lẹ̀. àwọn tó ṣe àwa náà lẹ̀. tí wọ́n tọ́ka Àlájì àgbà sí wa. wọ́n tọ́ka Àlájì àgbà sí wa. dákun Ọlọ́run jẹ́ ládàá rẹ̀ ọlọ́ bá wọn náà. gbogbo àwọn tó wá ṣiṣẹ́ Ọlọ́run pẹ̀lú Àlájì àgbà pátá. táwa náà fi rí i pé wọ́n soríire. tá a fi gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn. gbogbo wọn pátá Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. àwọn jàmáà wa láti Mínà ní. àwọn náà bí wọ́n ti jọ́ mọ àwọn bàbá tó. wọ́n fẹ́ fọ̀rọ̀ kan jẹ́rìí ọ̀rọ̀ ní o. àwọn náà lè pè àwọn náà rí tàn tí wọ́n pa lọ́dọ̀ wọn ní pẹ̀lú pé Imam Ansarul Islam ní amẹ́nìkan ló jẹ́ kémi náà tó débẹ̀ bá sọ Ajiwa Zakariya Ọlọ́run bá kẹ́ Ajiwa owó tútù tàbí chairman Ọlọ́run bá kẹ́ bẹ́ẹ̀ ló wá fi dórí àwọn jẹ̀mọ́ àní Kánò àti gbogbo ibi tí kálukú ti wá bẹ́ẹ̀ kọ́dà ń gbà tá à ń sọ àwọn bàbá tí tó ń sọ pé tọ̀ sí bí kíní lọ́gbàpọ̀ kíní nìsín tọ̀ gbogbo iye wọn bẹ́ẹ̀ lọ́mọ sábà kẹ́ gbogbo bismillah kul huwa ikhlas mẹ́ta bismillahir rahmanir rahim kul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. àwa afọlá àwọn bẹ lọ́hùn. ẹ dákun jàmáà. tá a bá dá mi sérí. yóò dé sálẹ̀. Ọlọ́run ọba tó ṣàánú Àlájì àgbà. àánú náà pọ̀ púpọ̀. ẹ bá ṣe Fatiha àti Ayatul Kursi. bàbá national mission. fàárí wa nù fa. Iyì wa nù fa. Àánú Ọlọ́run wa nù fa. Àánú Ọlọ́run tọ́lọ́run ṣe fún wa ni wọ́n. Ẹ̀bùn Ọlọ́run tọ́lọ́run fi ta wá lọ́rẹ ni wọ́n. Bí bọ́bá ti pa ní agbára kan. Bọ́bá ti pa ní agbára kan ni. Jun tá a fẹ́ ṣe yìí lọ ni. A dájọ́ fún yín. Nítorí pé ẹ ṣe hídímà bẹ́ẹ̀. Ẹ lo ara yín nílò bẹ́ẹ̀. Ẹ ṣe rẹ́dí àti máa lò lọ bẹ́ẹ̀. Ọlọ́run ò wá fi yín disappoint wa. Sẹ́ni wọ́n pẹ̀lú àfa àwọn náà. Sẹ́ni tí ó wí náà ni. Ọlọ́run ò fi yín dójú tì wá. Ọwá ṣàánú wa ládàbíyà. Pé nígbà tọ́lọ́run ti yàn yín. À ń rí bàbá wà sí àgbáyé lára yín náà. Kò sí eléri búnú àdàbíyà. Wàláhì kò sí eléri búnú àdàbíyà. Nítọ́lọ́run bá ti ṣe àdàbíyà gbà náà nù. A sì gbà tọkàntọkàn. Kọ́ wa dákun. Àti sọ. Àtààbò. Àtàánú rẹ̀. Àti iyì. Àtàpọ́nlé. Àtẹ̀yẹ. Àti gbà fún. Ọlọ́run bá lékún fún yín. Kó máa lékún fún yín gbogbo ìgbà. Ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà. Ọlọ́run kó máa lé yín kún. À ń rí yín níwájú náà wá ń dùn. Kìnní wa Ọlọ́run àánú wa ń dé sí. Ọlọ́run dákunjọ́ ọmọ pọ̀ sí bẹ́ẹ̀. Dákunjọ́ ọmọ pọ̀ sí bẹ́ẹ̀. Kọ́ máa rán wa láàánú sí yín. Èyàn kéwú ń bẹ̀ kó tún rówó ń bẹ̀. Ọ̀tọ̀ níbi Ọlọ́run ti máa nú wa. Bóyá rí mi gbọ́ yé ba. Èyàn ké ń bẹ̀ kọ́ wá ké bẹ̀ náà lòun ti rówó ń bẹ̀. Àmọ́ àánú Ọlọ́run wọ láàrin àjọ táàrin lónìí tí nǹkan bẹ nílé pátá tẹ́ pàtì. Ọlọ́run má fi yín lẹ̀ bàbá. Ọlọ́run má dá yín dára yín. Àlùbáríkà Nabi sallallahu alaihi wasallam. Bá tó wá tún bọ̀ yín ní ìwà ìkóyànjọ. Tó bọ̀ yín ní kóyànjọ. Ọlọ́run dákun. Ọba tó tún ṣe yín lẹ́ni tó gbẹ́ bá ń kó wa jọ náà tó ń gbà. Ó tún rọ̀ wá fún ká tó máa gbà.
ẹlòmíì ò ní wá ń bómi wọn ni aláwọ̀ gbá tiẹ̀ ọlọ́run ṣe yín bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ fún yín má jẹ́ máa padà sí ibú bẹ́ẹ̀ alibarika nabi sallallahu alayhi wa sallam ọlọ́run wọlé abó ṣe dénú wa tó tọ́tẹ́ wa lọ́rùn tó dùn má wa tó gbogbo ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà yóò rí bá a ti fẹ́. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمين 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 bàbá alájí àgbà tí wọ́n rán wa wá bàbá tá ń gbó kọ wọn káàkiri àti gbogbo tí ń jálàjí àgbà dákun ọlọ́run bá fìfẹ́ sọ wọn bá dáàbò rẹ bó bàbá bá lé wọn kún lókun ara bá lé wọn kún lálàáfíà gbogbo sẹ̀ntínárì yìí pátá Allahu akbar àwa ká ní o bàbá ni wọ́n ní nǹkan wọn o wọ́n ń pè sẹ̀ntínárì bàlájí àgbà ló ní sẹ̀ntínárì àwa ká ní gbogbo lílọ káàkiri wa kálukú ọ̀yà tó ná sí ni kò sẹ́ni kankan tí ó mú kò sí tọ́kàn wá ń bẹ̀ à ń fi ń béèrè àlùbáríkà ni sọ́gọ́rùn ọdún sojú wa amàgbó nìkan pilẹ̀ nǹkan rẹ̀ tọ̀ àbí àwọn tó ń jọ ṣe wàhálà rẹ̀ tá tó ń lọ lé wọn tó ń lè gbowó tọ̀ a jẹ́ pé wọ́n rán wa ń sẹ́ à sì jẹ́ ẹni ọba tó ní ti tàlájí àgbọ̀ dáa bàbá àkọ́kọ́ bàbá kejì náà lóòótọ́ dáa bàbá kẹta lóòótọ́ dáa ìgbà tí bàbá kẹrin alhamdulillahi rabbil alamin ìgbà bàbá kẹrin ni wọ́n dá báyìí dákun ọlọ́run bàbá náà tó dájọ́ àwọn náà ni ó jẹ́ wọn ó ṣe àtàwọn àti gbogbo aṣọ ara wọn bàbá alájí àgbà tí wọ́n dájọ́ àwọn náà ni ó jẹ́ wọn ó ṣe àti gbogbo aṣọ ara wọn. النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين gbogbo nǹkan ní máa nígbà president alumni Zumran Ittihadu Khiriji Zumra òun ní ń bẹ lóyè tọ́lọ̀ wá ní 100 years bá wọn láyé tó bá ti pẹ́ àwọn èèyàn mọ̀ pé 100 years yóò bá wa ní bóyá àwọn èèyàn bá du ipò yìí wọn bá du ipò yìí kalẹ̀ pé bóyá gbà tí n bá ń ṣe lọ 100 years yóò bá àmọ́ lọ́hùn ní ma agílódé tọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ní àbárí wàhálà táwọn alumni náà ń ṣe gbogbo bí wọ́n bá ti lọ yá ọya náà nù wọ́n bá ló ti yá ọya náà nù kọ́lọ́hùn kó dákun kó bá san fún wọn lẹ́san olóore ẹnìkan ò ní sin alájí àgbà kọ́ mọ́ jèrè èèyàn ò ní sin bàbá kọ́ sọ́ọ̀tì ìdímọ̀ wá pín ìdímọ̀ pín ni ó pín ni kìí ṣe pé èèyàn pé èmi lọ lọ́rin ilé ṣe ìdímọ̀ pín gbogbo àyè tí ẹ kálukú yín wà tẹ́ ń ṣe òun náà ní kídímọ̀ alájí àgbà kìí ṣe pé èèyàn ó pè tọ́ bá rí bẹ́ẹ̀ wọ́n padà lọ́rin ibi ọba wà tọ́ bá wọ̀lá èyí tá a wá bá yín tẹ́ ẹ dá bàbá lóhùn yìí ìdímọ̀ náà lẹ́ ṣe gbogbo wa bẹ́ẹ̀ ó bẹ̀ látọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì alumni ẹ̀rí àfá mi ní bó tí ó kún wọn àfá mi ní ẹ̀rí barista ni wọ́n fà
Barrister ni wọ́n fa ẹ̀rí ilẹ̀ ojú ẹkún náà lójú wọn wọ́n lè jẹ Dáúdù wọ́n lè jẹ Mọ́gàjí ojú ẹkún àwọn wọ́n wá farapamọ́ sí àyè ni wọ́n wá farapamọ́ sí àyè Zumra kan náà láti ìtajáde senior mi ni wọ́n bó ti rí wọn senior mi tó ni wọ́n ẹ̀rí wọ́n fi bí wọ́n ti ń jẹ́ ọmọ kéwú wọ́n ti ń jẹ́ alákọ̀wé tó wà lè mọ̀ wọ́n tún ṣe kídímà ilé kéwú wọn náà ṣe ìdímà bí nǹkan lè kéwú bí nǹkan ọba ti délẹ̀ òdélẹ̀ náà nù. Allah akbar. Tọ́ sẹ́rí pé ìdímà pín ìdímà tó mọ bá ní ọ̀tọ̀ tí mo bá débẹ̀ nù pé kò yẹ ṣe pé bí èmi náà mọ jáná sí kí n bá lè ṣe ìdímà rárá ibi tó bá pín wọ mọ́ ibẹ̀ náà ló ti ṣe ìdímà tiẹ̀ ẹnìkan wá bálàjẹ́ àgbà sòwò kéèyàn pàdánù ẹ gbọ́fà bàbá ń yé spirit sí nífà spirit ni bàbá spirit tún wá ní spirit tún ni nígbà táwọn èèyàn ń sin Àlájì Àgbà kìí ṣe oyè ìwọ ló yanra rẹ kí mo fẹ́ máa ṣe nǹkan báyìí kìí ṣe oyè kìí ṣe kílẹ̀ pírẹsidẹ́ǹtì àfáà wa tí wọ́n wá ń lé nìfà tó bá díbẹ̀ ẹjá ṣe Suratul Fatiha náà yẹ látorí pírẹsidẹ́ǹtì alumni Ittihad ó fi wá kárí gbogbo wa tá à ń ṣe kídímà bàbá Ọlọ́run dákun ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa jù báyìí lọ ṣàánú wa jù báyìí lọ tún gbàdúrà wa sí jù báyìí lọ wọlá pé rí ní kídímà la wà èyí Ọlọ́run tún ṣàánú wa jù báyìí lọ wọ́n fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa lẹ̀ mọ́ dáwà dára wa Ọlọ́run ọjà àdùnnú dá fẹ́nì kọ̀ọ̀kan wa èyí tó ti dá fún wa mọ́jọ́ parẹ́ mọ́jọ́ bàjẹ́ ọ̀làdùbákà ní sallallahu alaihi wasallam ṣe látọ̀dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ mòdí lọ́jọ́ ìmáàmù tó jẹ́ ìmáàmù àgbà ń wò wọ́n bá ti ń sọ̀kalẹ̀ nínú mọ́tò wọ́n lọ kí ìdí jò ní bàbá ẹ̀ ṣe pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين عافاكم الله آمين آمين عافاكم الله عافاكم الله صار الإسلام Àmín. Ọlọ́run ló sọ bàbá wa àdúrà gbà lẹ́sà bẹ́ẹ̀ pẹ̀lú nìzọ́m pẹ̀lú ètò látójú ayé bàbá wa Àlájì Àgbà wọ́n máa fi wọ́n sí ìdí ètò ìsì máa tò ààrẹ náà lèyí náà ọkàn gbogbo wa balẹ̀ báyìí adarí ìrìn àjò bọ̀ ọlá ní Muhammad sallallahu alaihi wasallam Ànábì máa pè Bílálì pé rawih qulubana rawih qulubana ti rawaha àwọn bàbá ti rawaha ọkàn wa àwọn bàbá ti jọ́kàn owó tutù Ọlọ́run bá san wọ́n lẹ́san Ọlọ́run bá san wọ́n lẹ́san rẹ̀ Ọlọ́run bá san wọ́n lẹ́san rẹ̀ wọ́n wá kó sọ àwọn látijọ́ náà wọ́n wá pé ó sú àwọn látijọ́ náà dòní a change ìrìn wọn pẹ̀lú a tún change ìrìn wọn pẹ̀lú ó yẹ kí wọ́n parí tán lọ́la ó yẹ kí wọ́n parí tán lọ́la kó sì padà sílé àwa jòkó lè àwọn Àlájì Àgbà wa ń tọ̀ bá a ti fẹ́ rèé n tó wá ń pẹ́ ẹ̀dákùn náà bí àbí ká fún fúláìtì yín sí ìrọ̀lẹ́ àbí ká fún fúláìtì yín sí ìrọ̀lẹ́ àwọn làwọn ti nàwó ètò gbogbo ọjọ́ tí bàbá àwọn ti júlẹ̀ gbogbo ọjọ́ tí àwọn Àlájì Àgbà bá nídìí àwọn
ọlọ́run bá san ilé san rẹ̀ o gbogbo àdúrà tí wọ́n ṣe fún wa bí wọ́n ti ṣe nu àti kọ̀rọ̀ àti ní gbangba káwa náà wá dá Suratul Fatiha jọ fún wa wọ́n ti bẹ́ẹ̀ lórí ọmọ sábà ṣe fún wa. Bismillahir Rahmanir Rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا رب. President àti gbogbo àwọn tí wọ́n gbà á lálejò adúpẹ́ o. Ansar Islam Chairman ẹ ṣé púpọ̀. Wọ́n lè ṣe púpọ̀. Bí ẹ bá ń jẹ́ president lónìí, à ń gbà wọn lálejò. À ń gbà á lálejò ní Chairman àti náwó nára. Àti náwó nára. Àti tádéhìá ìfi àsìkò yín lẹ̀. Àti fi àsìkò yín lẹ̀. Ọlọ́wọ́ san yín lẹ́san rẹ̀. Wọ́n ti parí ọ̀rọ̀. Bàbá wọ́n ti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ bá ṣe ṣe sí. Bàbá wí wọ́n ní bẹ́ẹ̀ bá ti ṣe sí. Ni ó sì dúpẹ́ sí. Náà ni ó ṣe dúpẹ́ sí. Láyà àwọn alájà àgbà. Alájà àgbà. Wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe ṣe sí. Wọ́n ní bẹ́ẹ̀ bá ti ṣe sí. Sí nǹkan àfáà rẹ̀. Sí nǹkan àfáà mi. Àti bẹ́ẹ̀ bá ṣe ṣe sí Ansarul Islam. Náà ni ó ṣe dúpẹ́ sí. Nísinsìnyí Ọlọ́run bá dúpẹ́ fún yín o. Àmín mẹ́ta mẹ́ta. Àmínà. Àmínà. Àmínà ya Allah. Ó kù àdúrà Ansarul Islam nílẹ̀ yìí. Àwọn ni wọ́n mú nǹkan bàbá lọ́wọ́ tí wọn ò jó yín gẹ̀. Àwọn ni wọ́n mú nǹkan bàbá lọ́wọ́ tí wọn ò jó yín gẹ̀. Ọ̀pọ̀ wọn ni ò sì tẹ́tírà sí wọn. Ọ̀pọ̀ wọn ni ò sì tẹ́tírà sí wọn. Wọ́n ṣàfẹ́ràn wọn náà. Wọ́n ṣàfẹ́ràn wọn náà ní. Wọn ò lọ́hùn nǹkan àwa làwa ní ọ̀hún bá a bá ṣe bẹ́ẹ̀ ó lè hu wá. Wọn ò lọ́hùn kan àwa làwa ní ọ̀hún tá a bá ṣe bẹ́ẹ̀ tó lè hu wá. Àbí? Bàtà àjọ máa kéwú. Àwọn tí wọn ò ní ọ̀hún kankan. Àwọn tí wọn wá lọ́hùn kankan wọ́n sì wá ṣe dáadáa báyìí. Ọlọ́run bá dúpẹ́ fún wọn. Ọlọ́run mọ́sà bá dúpẹ́ fún wọn o. Òpópó mọ́kà tó mọ́ roro. Òpópó mọ́kà tó mọ́ roro èèyàn ní bẹ́ẹ̀ ní tọ́jú ẹ̀. Ẹ̀rú bà mí nígbà tá a kò yẹ kí ni. Wọ́n wá pe àwọn dókítà pé sáà kárí Ansar Islam. Wọ́n ní sáà kárí gbogbo Ansarul Islam àlọ́njẹ́ o. Ọlọ́run mọ́sà bá san ilé san o. Àtàwọn àgbà lóbìnrin. Àtàwọn àgbà lọ́kùnrin. Àtàwọn àgbà lóbìnrin. Àti youth-wing. Ọlọ́run kó dúpẹ́ fún gbogbo Ansarul Islam nílùú Kaduna. Torí pé Ansarul Islam ò ṣe gé kúrò lára àdàbíyà. Àdàbíyà ò ṣe gé kúrò lára Ansarul Islam. Torí àwọn alájí àgbà ṣiṣẹ́ àfáà tí wọn la fi jókòó ládàbíyà. Torí pé alájí àgbà ṣiṣẹ́ àfáà tí wọn la fi jókòó ládàbíyà. Àfáà mi ni wọ́n fi fi hàn wá. So bàbá wa excel wọ́n tún wá gbé tiwọn náà kalẹ̀ kò sí dáta fún àwọn rú tiwọn náà. Bàbá náà tún wá gbé tiwọn náà kalẹ̀ kò wá dáta fún àwọn rú tiwọn náà sì bàjẹ́. So ntọ́ bá fi mú wa wá wo wọ́n mọ̀ nǹkan àfáàfáà wa. Ntọ́ bá mú wa wo wọ́n mọ̀ nǹkan àfáàfáà wa. Ẹ wá ní nǹkan àfáà tiwa náà ní parẹ́ sọ́ta wa ní àbọ̀rẹ̀ wa. Ẹ wá ní nǹkan àfáà tiwa náà ní parẹ́ láfáà wa gangan sọ́ta wa wá nù àbọ̀rẹ̀ wa. Túmọ̀ sí pé a gbọ́dọ̀. Túmọ̀ sí pé Ansarul Islam gbọ́dọ̀ máa kọlà lẹ́mìí wa. Ansarul Islam gbọ́dọ̀ máa kọlà lẹ́mìí wa. Ọ̀rọ̀ tí wọ́n wílẹ̀ kan. Ọ̀rọ̀ táwọn bàbá wílẹ̀ kan. A wọnú ọgbà yìí ìbànújẹ́ ní ọ̀jẹ̀. A wọnú ọgbà yìí láwọn àsìkò kan sẹ́yìn inú òsì mọ́ wa fẹ́ bàjẹ́. Gbogbo àṣà àgbà yóò sì kọ́kọ́ débí. Wọ́n kọ́kọ́ dé yàyìn. Wọ́n kọ́kọ́ dé yàyìn. Bàbá fẹ́ kí jímọ̀ ní yàyìn láti kí Ansarul Islam láti kí. Ó sì pé wọn. Ọlọ́mọ́sá bá san gbọ́ Ansarul Islam lẹ́sàn-án. Bàbá Mùdírù náà wọ́n parí rẹ̀. Bàbá Mùdírù wọ́n ní tẹ́ bá fẹ́ ká fi lé fáwọn Ansarul Islam. Wọ́n ní Fatiha náà dá pàṣẹ. Wọ́n lọ́rọ̀ nípa Ansarul Islam tẹ́ dé tí ò rí báyìí lánàá. Wọ́n nígbà àwọn délẹ̀ yìí 1992 làwọn bàbá délẹ̀ yìí láti Cairo direct Kaduna làwọn bàbá dé sí.
àwọn àdàbíyà táwọn bàbá bá látọdún náà ni wọ́n ti gbà wọn táwọn tí wọ́n ń ṣiṣẹ́ náà bọ̀. Allahu akbar. Láti 1992 bá a fẹ́ kú bàbá wa àwọn náà wọ́n ti síbẹ̀. Ẹ jókòó. Wọ́n ní táwọn wá rí ọ̀dọ̀ bàbá wa àgbà alájẹ́ àgbà bá alájẹ́ àgbà. Wọ́n ní tá a bá ń pè àkíyèsí pé ìlú tá a wà yìí gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí ń bẹ́nu rẹ̀ àdàbíyà ló lórí wọn. Tí wá sí wá mẹ́hẹ tó wá fà sẹ́yìn báyìí. Bàbá ní à àwọn tí wọ́n kún bẹ́ẹ̀. Ẹ rántí wípé igi bàbá yín ni wọ́n ń bomi sí. Ibi ọba kù sí ní ká ẹ máa tún wọn ṣe. Ẹ má wo àlébù o. Ǹtẹ́ ẹ bá rí pé yóò dá náà ní kẹ́yìn ọmọ wò kẹ́sì máa ṣe. Ọwọ́ á di pé gbogbo wa kóra wa jọ pé àyè iṣẹ́ àbọ̀rọ̀ fílẹ̀. Ọ̀yẹ́ ṣe pé bàbá ìmáàmù ló yẹ kí wọ́n sọ̀rọ̀ yìí àmọ́ kò sáàyè mọ́ kẹ́ẹ̀fì mọ̀ bí wọ́n ti gba àdàbíyà tó wọ́n gbà pé àwa ni bàbá ní ààyè tá a wà yìí ní Ansarul Islam àdàbíyà ni bàbá tí wọ́n ń bẹ lérí ipò lónìí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n lọ ṣètò wá ni bàbá ní àwọn ni wọ́n yàn pé káwọn ṣe ń tábí gbogbo wọn àwọn àdàbíyà ni àwọn ni wọ́n yàn máa mú kọ́lọ́n tó wá ní ìmọ̀lẹ̀ dé àwọn gọ́ọ̀mẹ́ntì ní ilẹ̀ dí ọ̀hún mẹ́hùn. Allahu akbar kájí lọ́hún láti máa ṣe Allahu akbar ilẹ̀ Ifẹ̀ déta lọ́hún ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìmọ̀lẹ̀ tó dé yìí Ọlọ́run jẹ́ ó tún máa pọ̀ sí iṣẹ́ àṣẹ́lẹ̀ àwọn bàbá ni. Bihablillahi jami'an wala tafarraqu. Àmín. Ọlọ́nkọ́ wọ́n láàfikún tó fi kún tó já fi kún dùnú. Ńgbà wọn kọ́ láwọn fẹ́ sọ̀rọ̀. Ẹ̀rù bà àwọn bàbá pé kán máa ní àbí báyìí lọ́rọ̀ kù sí ni. Torí hálù tí bàbá fi gbé àníyàn yẹn wá hálù dùnú ni. Ẹ̀wọ́n ohun táwọn náà tún fi ṣe ọlọ́nkọ́ wọlá Suratul Fatiha dákun Ọlọ́run ní Ansarul Islam nílùú Kaduna táwà yìí Ọlọ́run jẹ́ àmọ́ gbòòrò sí ni bá dúpẹ́ fẹ́ kọ̀ọ̀kan wa bá san wọ́n lẹ́san rẹ̀ gba àwọn tó pilẹ̀ rẹ̀ àwọn àgbààgbà bẹ̀ àwọn kan ti lọ náà ti wà níwájú Ọlọ́run àwọn kan ti darúgbó lálẹ́ àná bàbá ń sọ̀rọ̀ Aláàjì Jímọ̀ Àwòdì ẹnìkan fún àwọn bàbá ní làbárí ń pa wọn torípọ́ Ọlọ́run ní àwọn súnmọ́ra pẹ̀lú wọn ó tọ́ wọn ń pè tí ìbá sí pé àsìkò fún ni àwọn bàbá kíkẹ́ ya ọ̀dọ́ wọn àgbà ti dé àgbà ti dé àmọ́tọ̀ àwọn báwọn bá dọ́dọ̀ àwọn máa jíṣẹ́ tó bá ti parí iṣẹ́ tọ́lá à ń lọ Àbújá padà ní tọ́ àwọn máa jíṣẹ́ tọ́ irú wọn bẹ́ẹ̀ àtàwọn míì tọ́lọ́run tí ní wọ́n ti darí lọ lé tọ́ gbogbo àwọn bẹ́ẹ̀ Allahu Akbar ó fi dórí àfáà wa Sheikh Abdulrasheed àfáà wa tó kú ní Akaba àfáà wa Akaba lọ́mọ́sà kẹ́ gbogbo wọn tọ́ lọ́mọ́sà kẹ́ gbogbo wọn lọ́mọ́sà kẹ́ gbogbo wọn kúrò Allahu fáwọn tó ti lọ àwọn tó kù líláàfí ọlọ́run sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàájì àfún gbogbo wa. Bismillahir Rahmanir Rahim.